A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́gọ̀mádẹ àìjẹran ẹdán. Ìjọba àpapọ̀ ti fi dá àwọn òṣìṣẹ́ ìjọba lójú wípé sísan àjẹ́lẹ̀ owó oṣù ₦35,000 wage award yóò bẹ̀rẹ̀ títí ìlàjì oṣù kẹjọ. Bí wọ́n ti ní ètò rẹ̀ ti fẹ́ẹ̀ parí, wọ́n ti ń ṣètò owó ìgbéga náà lẹ́gbẹ̀ẹ́ kan. Àsọdájú yìí wáyé láàrin ẹ̀hónú ẹgbẹ́ òṣìṣẹ́ lórí ìdádúró sísan owó oṣù àwọn òṣìṣẹ́ títí kan àjẹ́lẹ̀ owó oṣù àti owó ìgbéga. Minister of Finance and Coordinating Minister of the Economy Taiwo Oyedele ni ó sọ àsọdájú yìí níbi ìpàdé pẹ̀lú àwọn adarí Joint Public Service Negotiating Council (TradeSide) tí ààrẹ gbogbogbò Kabiru Ado Mujibiru darí ní ìlú Àbújá. Àlàyé yìí ni wọ́n ṣe àfihàn nínú àtẹ̀jáde àná láti ọwọ́ adarí ìròyìn láti Ministry of Finance Efe Ovakpo-Ire. Mínísítà ní mínísítírì wọn ti yanjú ọ̀pọ̀lọpọ̀ àwọn ìbéèrè tí ẹgbẹ́ òṣìṣẹ́ béèrè, bí ó ti fi kún un wípé ìṣèjọba ààrẹ Tinubu ní àfojúsùn àti dáhùn sí gbogbo ìbéèrè àwọn òṣìṣẹ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ṣì wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kúmọkùmọ EFCC ti sọ lánàá ìdí tí ó fi gbégi dínà àpò ìkówósí ìpínlẹ̀ Ọ̀ṣun pẹ̀lú ilé ìfowópamọ́ First Bank. Àjọ EFCC gbégi dí àpò ìkówósí látàrí ẹ̀sùn bí wọ́n ti yanjú bílíọ̀nù kan náírà Ecology Funds, Intervention Funds àti Federal Account Allocation Committee (FAAC) gẹ́gẹ́ bí agbẹnusọ EFCC Délé Oyèwálé ṣe sọ nínú àtẹ̀jáde alẹ́ àná. Ṣùgbọ́n gómìnà Adémọ́lá Adélékè ṣe lòdì sí èyí, bí ó ti ṣe àpèjúwe rẹ̀ ní àṣìlò ìlànà òfin, wípé àjọ yìí kò gba àṣẹ ilé-ẹjọ́ kí wọ́n tó gbégi dí àpò ìkówósí ìpínlẹ̀. Ó ní wọ́n ti darí agbẹjọ́rò fún ìjọba ìpínlẹ̀ àti kọmíṣánná fún ẹ̀ka ìdájọ́ kí ó tako ìgbésẹ̀ EFCC ní ilé-ẹjọ́ gíga ìlú Òṣogbo. Nínú àtẹ̀jáde EFCC ní Oyèwálé ti ní láti inú oṣù kẹta ni àwọn ti ń ṣèwádìí ìpínlẹ̀ Ọ̀ṣun pẹ̀lú olùṣirò àgbà fún ìpínlẹ̀ àti àwọn òṣìṣẹ́ ìjọba kan tí wọ́n ti gbédè wọn raná. EFCC ní àwọn gbégi dínà àpò ìkówósí wọn nítorí àwọn ṣe alábàápàdé òbítíbitì owó tí wọ́n fi ránṣẹ́ sí oríṣiríṣi àpò ìkówósí tí ó mú ìfura dání láti ọjọ́ kejì oṣù kẹjọ. Ìdí nìyí tí wọ́n fi tètè dínà rẹ̀ láti pa owó ìlú mọ́. Wọ́n ní ìgbésẹ̀ yìí kò ní nǹkan ṣe pẹ̀lú ètò ìdìbò gómìnà ọjọ́ 15 oṣù kẹjọ. Oyèwálé ní àjọ wọn gbé ìgbésẹ̀ gẹ́gẹ́ bí ìlànà òfin ìṣẹ̀dálẹ̀ wọn nítorí àwọn kò lè lajú sílẹ̀ máa wo kí àwọn kan máa ṣe àpò ìkówósí ìjọba bí ó ṣe wù wọ́n. Wọ́n wá rọ ará ìlú kí wọ́n má tẹ́tí sí àgbélẹ̀rọ irọ́ tí wọ́n fẹ́ mọ̀ọ́mọ̀ fi ba iṣẹ́ EFCC jẹ́, nítorí ìfẹ́ ọmọ orílẹ̀-èdè ní agbára, àwọn sì gbọ́dọ̀ máa dáàbò bò ó. Ṣùgbọ́n Adélékè yarí wípé wọ́n mọ̀ọ́mọ̀ fẹ́ fi ìgbésẹ̀ yìí dúnkòokò mọ́ ìṣèjọba rẹ̀ àti ẹgbẹ́ Accord síwájú ìdìbò gómìnà tó ń bọ̀ lọ́nà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ṣì wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Adarí ìròyìn láti Arise Television Soma Samson ti ní olùdíje du ipò ààrẹ láti ẹgbẹ́ òṣèlú Nigeria Democratic Congress (NDC) Peter Obi kò lè fún ẹgbẹ́ Obedient Movement ní irúfẹ́ adarí tí wọ́n fẹ́. Níbi ó ti farahàn lórí ètò lánàá Ọjọ́rú ní Sambo ti rọ Obi kí ó wòye ẹgbẹ́ yìí kọjá ètò òṣèlú rẹ̀, bí ó ti ní ẹgbẹ́ yìí ga ju òun fúnra rẹ̀ lọ. Ó fi ẹgbẹ́ yìí wé àwọn alátìlẹyìn Nnamdi Azikiwe Zikist Movement ní 1940s sí 1950s. Bí ó ti ní bí Obi kò bá tiẹ̀ di ààrẹ ní ọdún 2027, ẹgbẹ́ yìí yóò ṣì tẹ̀síwájú. Sambo ṣàlàyé wípé ìṣòro ńlá bẹ̀ ni organizational issues tí ó wà nínú iṣẹ́ òṣèlú, ó sì jẹ́ ìṣòro ńlá. Ó ní ẹ̀jẹ̀ gbóná wà lára àwọn ọ̀dọ́ Nàìjíríà, wọ́n nílò àmójútó dáadáa. Ṣùgbọ́n ó ṣeni láàánú wípé Peter Obi kìí ṣe ẹni tí ó lè darí wọn bí ó ti tọ́, nítorí ohun tí wọ́n ń béèrè fún lè kọjá Obi fúnra rẹ̀. Ìbínú yìí ló mú àwọn bíi olùdarí ìpolongo ìbò ààrẹ àná fún Obi Datti, Comrade Isaac Balami fi ẹgbẹ́ sílẹ̀. Ẹni yìí fi ẹgbẹ́ sílẹ̀ nítorí gẹ́gẹ́ bí òun fúnra rẹ̀ ṣe sọ,
Pẹ̀lú gbogbo ìrora ìkówójọ ẹgbẹ́ Obidient Movement dórí ìpolongo, gbogbo rẹ̀ ló ní àlàfo tí wọn kò dí. Lẹ́yìn ètò ìdìbò ọdún 2023, Obi kọ̀ láti pè fún ìpàdé fún àlàyé post-election analysis meeting láti kó ẹgbẹ́ yìí papọ̀ fún ìṣọ̀kan. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Olóyè láti ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP) Bode George ti ṣe àfihàn èròǹgbà rẹ̀ àti pé ẹ̀sùn sílé-ẹjọ́ tako mínísítà ìlú Àbújá Nyesom Wike lórí ẹ̀sùn tí ó fi kàn án. Níbi ìpàdé pẹ̀lú àwọn akọ̀ròyìn tí ó wáyé ní ìlú Àbújá ni Wike ti tako àgbà ọ̀jẹ̀ yìí kí ó ṣàlàyé orísun ọlá rẹ̀ lórí ilé tó ń gbé ní agbègbè Maitama, ìlú Àbújá, bí ó ti ṣe ẹ̀sùn wípé wọ́n tọpinpin ilé yìí dé ibi owó tí ó wá láti ìpínlẹ̀ Rivers. Nígbà tí ó ń fèsì sí ẹ̀sùn ní olóyè PDP tí ó fi ara hàn lórí ẹ̀rọ amóhùnmáwòrán TVC lálẹ́ àná sẹ́ ẹ̀sùn Wike bí ó ti ní báwo ni wọ́n ṣe fi owó ìpínlẹ̀ Rivers ra ilé rẹ̀ tí ó wà ní Àbújá. Ó ní òun gbọ́dọ̀ gbé e lọ ilé-ẹjọ́ nítorí ó dá òun lójú wípé ó ti mú nǹkan. Bákan náà ni Bode George ṣe ẹ̀sùn wípé bàbá gómìnà àná fún ìpínlẹ̀ Rivers kọ̀ ọ́ lọ́mọ. George ní ìsọkúsọ ni Wike ń sọ lẹ́nu òun tóun ò kọ́ ilé tí òun ra ilé. Ṣé òun jẹ́ ọmọ ìpínlẹ̀ Rivers ni tí òun á fi lè lẹ́tọ̀ọ́ sí owó ìlú òun kò rí bíi tirẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ẹgbẹ́ àwọn agbẹjọ́rò NBA ti bu ẹnu àtẹ́ lu àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kúmọkùmọ EFCC lórí ẹ̀sùn wípé wọ́n gbégi dí àpò ìkówósí ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun bí wọ́n ti ní àjọ yìí kò ní agbára lábẹ́ òfin àti ṣe èyí lórí ìpínlẹ̀ láì ní ti òfin nínú. Ọjọ́rú ni àjọ EFCC pàṣẹ kí wọ́n má fún ìpínlẹ̀ Ọ̀ṣun láàyè àti gba owó jáde gẹ́gẹ́ bí ara ìgbésẹ̀ ìwádìí tó ń lọ lọ́wọ́. Ṣùgbọ́n ẹgbẹ́ NBA kí lórí èyí bí ààrẹ ẹgbẹ́ àgbà amòfin Afam Osigwe ṣe sọ níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò àná wípé gbogbo àṣẹ tí wọ́n bá pa láti fi gbégi dí àìrí owó gba ìjọba ìpínlẹ̀ yóò ṣe ìdáwọ́kọ̀ fún ìṣèjọba tí ó túmọ̀ sí àṣìlò agbára. Osigwe ní kò sí àjọ ìjọba tàbí ẹnikẹ́ni tí ó ní ẹ̀tọ́ tàbí agbára àti dínà gbígba owó lápò ìkówósí ìpínlẹ̀ nítorí àkọ́kọ́ ná àṣẹ yìí lè dènà iṣẹ́ ìjọba. Bí EFCC bá mọ̀ wípé wọ́n ń lo àpò ìkówósí yìí fún ìwà jìbìtì, ó ní láti lọ gba àṣẹ ilé-ẹjọ́. Òun fúnra rẹ̀ kò lè dánìkan gbégi dí àpò ìkówósí ìjọba ìpínlẹ̀. Agbamòfin yìí fi kún un wípé irúfẹ́ àṣẹ báyìí tàpá sí agbára àjọ EFCC tí ó lè yọrí sí àìṣìlò agbára (abuse of power). Ó ní bí ààyè bá wà àti gbégi dí àpò ìkówósí ẹnikẹ́ni tàbí tìjọba, ó nílò láti pèsè ẹ̀rí tó dájú àti àṣẹ ilé-ẹjọ́. Bí ó bá wá jẹ́ lótìítọ́ ni EFCC ti pàṣẹ yìí kí ilé-ìfowópamọ́ tí wọ́n pa àṣẹ fún má tẹ̀lé àṣẹ, bí ó ti rọ àjọ EFCC kí wọ́n dẹ̀yìn nínú ìgbésẹ̀ tí ó lè mú aráàlú ronú wípé wọ́n mọ̀ọ́mọ̀ fẹ́ ba ètò ìjọba ìpínlẹ̀ jẹ́. Bákan náà ni àgbà amòfin kan Adéyínká Olúmídé Fúṣìkà béèrè ìlànà òfin tí wọ́n fi gbégi dí àpò ìkówósí bí òun náà ṣe tẹnumọ́ wípé EFCC gbọ́dọ̀ gba àṣẹ ilé-ẹjọ́ kí ó tó gbégi dí àpò ìkówósí. Ó ní ọ̀pọ̀ ìgbà ní ilé-ẹjọ́ Nàìjíríà ti dájọ́ wípé àjọ ìjọba kankan ò lẹ́tọ̀ọ́ àti gbégi dí àpò ìkówósí láì ní àṣẹ ilé-ẹjọ́. Olúmídé Fúṣìkà ní bí ó tilẹ̀ jẹ́ wípé ọ̀pọ̀ ìgbà ni àjọ EFCC ń gbé ìgbésẹ̀ yìí tako ọ̀pọ̀ ìkówósí ará ìlú, èyí tí ó ṣe tako ìpínlẹ̀ yìí ti pe àkíyèsí aráàlú bí ó ti lọ èyí mọ́ ètò ìdìbò gómìnà tó ń bọ̀ lọ́nà ní ìpínlẹ̀ Ọ̀ṣun tí ó ní bóyá kí wọ́n má bàa lo owó ìlú fún ètò ìdìbò ni ó mú àjọ EFCC gbé ìgbésẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Mínísítà fún ètò ìṣúná àná Kẹ́mi Adéọ̀sùn ti pàdánù ọkọ rẹ̀ Anthony Adéọ̀sùn. Ọ̀gbẹ́ni Adéọ̀sùn di olóògbé lẹ́ni ọdún 62 (62) gẹ́gẹ́ bí àtẹ̀jáde láti ọ̀dọ̀ mọ̀lẹ́bí. Àtẹ̀jáde láti ọwọ́ ẹni ọ̀wọ̀ C.A. Adéọ̀sùn gẹ́gẹ́ bí aṣojú mọ̀lẹ́bí tí ó tó akọ̀ròyìn lọ́wọ́ lónìí. Àtẹ̀jáde ọ̀hún ṣàlàyé wípé Adéọ̀sùn, oníṣòwò, jẹ́ onígbàgbọ́ tí ó fi ara jì tí ó ní ipa rere lára gbogbo àwọn tí wọ́n
bá a pàdé. Ó di olóògbé ní ọjọ́rú ọjọ́ 5 oṣù kẹjọ ọdún 2026 ní ìpínlẹ̀ Èkó. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ṣì wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.